in tó nílò láti gẹ̀ẹ́tì rẹ̀ iṣẹ́ àánú tó dájú eléyìí confam tó bá ti rí ẹyin ẹni ẹyin wọn rè nígbà tó fẹ́ dín ẹyin yẹ ẹyin ẹyọ kan tó bá ti ní ẹyin ẹyọ kan ní tí wàá ṣe rè ọ̀rá ṣe kí ni iyọ̀ iṣẹ́ ẹ̀ confam o iṣẹ́ wà o àṣírí Olúwa ń bẹ pẹ̀lú àwọn tó bẹ̀rù rẹ̀ òun rè ẹ̀yin ọmọ Ọlọ́run lẹ́nu iṣẹ́ ẹ̀yin tẹ́ ẹ nígbàgbọ́ nínú ètò wòlíì ẹ̀yin lẹ́nu iṣẹ́ now wàá ṣe kí ni ó ti rí òróró lélẹ̀ òróró rè now kì í ṣe pé òróró tẹ́ fi ń dín ẹyin ládùúgbò tí wọ́n máa ṣe tiẹ̀ góyà ni ó rà tó o bá lè rà rú àwọn ilé òun rè anointing oil ni ó ti fi sí farabalẹ̀ o má ṣe mistake o torí tó o bá ṣe mo ṣe ní kò ṣe oyin leléyìí o oyin òun rè oyin gidi ni wàá fi sí o ti foyin sí iṣẹ́ àánú ni ó ní lo eléyìí kó má rí owó tó bá lólè tí ó bá ṣiṣẹ́ ègún kan wà lára ẹ tàbí ọwọ́ àwọn ẹlẹ́yẹ tó bá lólè ẹ̀yin tó yẹ pé iṣẹ́ máa ń dáhùn lára ẹ dáadáa ẹ̀yin lẹ́nu iṣẹ́ ilé wàá ṣe kí ni ṣúgà onígun mẹ́rin fi méje sí méje ni kò fi sí má ṣe mistake kàkó pé yà ó ti fi sí àti lo ẹyin iyọ̀ àti lo oyin àti lo ṣúgà now wo òun rè o lè lọ wá aṣọ funfun kó gé or white handkerchief ẹ̀yin tẹ́ wà ní abroad tẹ́ lè rí bóyá ẹ rí white handkerchief face towel tó jẹ́ white o lè lo òun rè pẹ̀lú ọṣẹ wá ọṣẹ gbogbo ẹ̀yin tẹ́ máa ń complain pé ẹni ọṣẹ tó mọ̀ bọ̀ tó bá yẹ pé Nàìjíríà lo Lux bọ̀ tó bá yẹ pé wà ẹ̀yin London ẹ lo Dove tó dáa pé Dove náà wà ní Amẹ́ríkà lo ọṣẹ tó lóòórùn dáadáa tó bá wà ní country tí ò ti sí àwọn tí mò ń dárúkọ yẹn now kó tó di pé o wẹ̀ ní tí wàá ṣe rè ń tá kó papọ̀ yìí ẹyin iyọ̀ oyin ṣúgà òróró wàá ṣe kí ni wàá pò papọ̀ wàá jẹ́ kó ṣe kí ni wàá pò tó jẹ́ pé gbogbo ẹ̀ á rò pọ̀ mọ́ra wọn now báwo ló ṣe máa ṣiṣẹ́ yìí ṣùgbọ́n kó tó di pé o lọ wẹ̀ ìwẹ̀ ni omi gbóná omi tó warm ló máa fi wẹ̀ ọ̀rọ̀ rẹ gbọ́dọ̀ tàwọn èèyàn lára gbọ́ mi dáadáa ìgbé tí wọ́n gbé òkúta wọn kì í gbé ẹyin bẹ́ẹ̀ wàá gbàdúrà Olúwa jẹ́ kán fowó kẹ́mi wọ́n máa ń kẹ́yìn gẹ́gẹ́ ni wọn kì í fẹ́ kẹ́yìn ó jábọ́ Olúwa má jẹ́ ń jábọ́ lọ́wọ́ àwọn aláàánú àwọn tó lówó lọ́wọ́ gbogbo èèyàn tó ní bíbélì àwọn Muslim kan máa ń pè mí pé kí ni káwọn náà ṣe ìwọ náà lè ní tó o bá lè ra báìbù o lè lọ gba áàpù báìbù o lè lọ gbà wàá gbàdúrà wàá ka Àìsáyà 62 òun ni kò lò fún ṣe ilé Àìsáyà 62 nìkan òun ni májẹ̀mú iṣẹ́ ilé gbọ́ mi dáadáa tó o bá ti ṣe kí ni tó ti rò papọ̀ wàá wá fẹ́ pa gbogbo ara ẹ̀ wàá gbàdúrà sí àmọ́ kẹ́yìn gẹ́gẹ́ ni ibi tó yín bá wà lera máa wọ̀tọ̀ ọmọdé kò dùnnú sí mi àgbà kan dùnnú sí mi ọ̀rọ̀ tẹ́lòmíì sọ ń kan létí aláàánú ẹ̀ ní òjò rà àánú gbà lọ́wọ́ àwọn aláàánú ẹ̀ wàá gbàdúrà yẹn dáadáa orígun mẹ́rin ṣúgà dùn ní ibi tí ṣúgà bá wà lera wọ̀tọ̀ ẹ̀yin olóore ẹ̀yin aláàánú ẹ máa wà eléyìí ó kọ́fà kí ìkórira wà lára ẹ̀ ó kọ́fà ẹ̀ tó bá ti gbàdúrà yẹn sí wo kò lè ṣiṣẹ́ fẹ́ tí ò lè gbàdúrà ẹni tó lè gbàdúrà dáadáa tó ní ọ̀rọ̀ lẹ́nu ẹjọ́ lèèyàn ń bó ògùn ró eléyìí ò kì í ṣoògùn ètò àdúrà ètò wòlíì tó confirm ni wàá gbàdúrà wàá bẹ́lẹ́dà ẹ sọ̀rọ̀ èmi lágbájá ọmọ lágbájá láti wákàtí lọ kó lò bó òróró mi ò gbọ́dọ̀ gbẹ òróró láti fi sí yẹn ògbọ́n tí sáà mi yẹn sọ ó ní wọ́n sì dá òróró sí mi lórí lójú àwọn ọ̀tá mi oh my God kò sí bí ọ̀tá ṣe lè pọ̀ tó àánú yẹn máa fara hàn tó bá ti pò pọ̀ tó ti pò pọ̀ wàá bọ́ sí bedroom wàá mú gbogbo kíní wàá fẹ́ pa gbogbo ara ẹ̀ látòrí mi ìgbà mọ rúurun tó ṣe kò tiẹ̀ kàn mí jọ máa wá béèrè lọ́wọ́ mi pé kíní kan
o lè wó lẹ́ẹ̀mẹrin, o lè wó lẹ́ẹ̀márùn, wàá wá ṣe kí ni, wàá fi pa gbogbo orí ẹ látòrí dé ìsàlẹ̀ dé gbogbo ara ẹ. Tó bá ti fẹ́ pa tán, ipò fẹ́ pa gbogbo ara ẹ, tó bá ti wá fi pa tán, mú ọṣẹ, mú handkerchief funfun, òun ni kò síbi táṣọ funfun àwọn máa rí mi ṣá, òun ni lò, nítorí pé iṣẹ́ tán parí sẹ́lòmí lára ni pé kò sí kankan tó lè wẹ̀ pé kò ní dáhùn. Ìdí ẹ̀ nìyẹn, wòlíì ló lè yẹ, àwọn ẹni ẹ̀mí ló lè yẹ. Wàá ṣe kí ni, wàá mú, wàá wá fi wẹ̀ wẹ̀, omi tó wọ̀mù ni omi gbóná, oní kò fi wẹ̀ o. Tó bá ti wá ṣe kí ni, bá fi wẹ̀ tán, lọ sọ ilé, lọ sọ ọṣẹ yẹn nù, kó wá máa wo ohun tó máa ṣẹlẹ̀. Jọ kéré jù máa wẹ̀ lẹ́ẹ̀mejì nínú oṣù kan. Tó bá ti ń wẹ̀ tó dẹ̀ gbàgbọ́, tó lè gbàdúrà dáadáa, níwọ tó jẹ́ pàládùá ni ẹ, dandan ni kó rí ọwọ́ Ọlọ́run. Fún wọn tó fẹ́ pè mí pé wòlíì ẹ ríran sí mi, kí n fún ẹ ní mẹ́sẹ̀gì, pè mí, nọ́mbà mi wà ń bẹ̀ yẹn, wàá rí ní lórí TikTok yìí, wàá rí nọ́mbà mi bẹ̀. Follow mi lórí Facebook, Apostle Kọ́lápọ̀ Oyètọ́lá Ọmọládé Wúrà, wàá rí bẹ́ẹ̀. Alálẹ́ láago 10 la máa ń gbàdúrà, omi nìkan la máa ń lò, every day by 10 in the night la máa ń pray bẹ́ẹ̀. Follow mi kó jẹ́ kájọ máa gbàdúrà, kí n máa fún ẹ láwọn àṣírí ètò àdúrà tó lè máa lò. Táyé ẹ bá ti da, dandan ni kó rántí wòlíì ẹ, wàá dẹ̀ ra àánú gbà. Ògo Ọlọ́run máa farabalẹ̀ wo fídíò yìí o. Má pè mí láti béèrè kankan lórí ẹ̀. Ìyìn tí èmi retí kó pè mí sí ni pé wòlíì ẹ fún mi láká nọ́mbà yín kí n fowó síbẹ̀. Wòlíì, mo fẹ́ gbóhùn Olúwa, ẹ ríran sí mi, mo fẹ́ gba mẹ́sẹ̀gì. Ìyìn tí èmi fẹ́ kó pè mí fún yẹn. Ṣùgbọ́n lórí iṣẹ́ yìí, farabalẹ̀ wò dáadáa, yóò sì dára fún ẹ. Orúkọ tèmi tó ń wò ni Prophet Dr. Oyètọ́lá Ọmọládé Wúrà. Confirm níṣẹ́ eléyìí o. Ijó téèyàn bá máa jó níta tó máa gba yìí, wà á ti kọ́kọ́ jó nínú ilé náà, yóò sì dára fún ẹ. Ẹnìkan nírú ẹyin wo ni mo lè lù? Ẹni ẹyin ni kò lè, anything kọ́ lọ ẹyin, torí sì ni wàá lọ máa wọ ẹyin ìbílẹ̀ káàkiri, wàá dẹ̀ ra àánú gbà. Jésù Olúwa wa.